ẹgbẹ́ ewé ń jẹ iwájú sábì tí tàwa ọlọ́run ló dé wá láyé nìyí ṣe bóun ló mú tó ṣòro kúrò wá lẹ́ṣà ẹgbẹ́ wa rí tú o. All right. àmọ́ kú dédé àsìkò yìí o a kú bí ojú ọjọ́ ṣe rí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè ewé ń jẹ́ bẹ́ẹ̀. mo kí gbogbo ojú tí ó ní àǹfààní láti máa wo omi ní òní, ojú tí ẹ fi ń wo ojú ní òní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ etí ní òní di, ẹni tó bá ní ká má sọ mọ́ òní òní gbọ́ mọ́, ẹni tó ní ká má dé òun là ní bá lọ́lá Elédùmarè. mo wá kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ètò yìí tí ẹ máa ń wo tẹ́ sì ń comment tí ẹ sì máa ń pè mí lórí àwọn ọ̀rọ̀ kan tí kò bá yé. ẹ ṣé àdúpẹ́, Ọlọ́run túbọ̀ máa ran ẹ̀yin náà lọ́wọ́. mo wá ń fi àsìkò yìí mo fi ń advice gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ newcomer sí orí YouTube yìí láti má gbàgbé láti subscribe sí orí YouTube kẹ́lẹ́ yìí lè máa fún yín àǹfààní láti mọ àwọn ètò míì tí a tó máa ṣe síwájú. ní òní a fẹ́ sọ̀rọ̀ nípa ìràwọ̀ kan, ìràwọ̀ ńlá. àmọ́ kí ẹ tó mú un lé ìràwọ̀, ẹ jẹ́ kí ẹ kọ́ ṣe ìbà àwọn tí Ọlọ́run gbélé ayé lé lọ́wọ́. lẹ́yìn ìgbà tá a ti kí Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba tó dá mi, ọba tó mọ̀ mí, ọba tó mọ tá a jẹ́, gbogbo tá a jẹ́ pátákó sẹ́yìn ọlọ́ọ̀ba, ọba kàǹkà tí ń rán mọ níṣẹ́ tí ń fàyà tì. mo sì bẹ̀ yín tó láyé o, mo sì bẹ̀ ọkùnrin, mo sì bẹ̀ obìnrin, mo sì bẹ̀ ọmọdé, mo sì bẹ̀ àgbàlagbà, mo sì bẹ̀ yín àfáà, gbogbo ẹ̀yin àfáà àgbáyé pátá mo sì bá yín, gbogbo ẹ̀yin wòlíì àgbáyé mo sì bá yín, gbogbo ẹ̀yin aláwo ayé pátá mo sì bá yín, gbogbo ẹ̀yin tẹ́ kọ́ sọ̀rọ̀ nípa nǹkan tí mo ń sọ yìí, gbogbo ẹ̀yin tó kọ́kọ́ ṣe é, gbogbo ẹ̀yin tó wá díẹ̀, mo sì bá gbogbo yín, mo sì bá yín ìyá mi òṣòro mọ̀nìkà, mo sì bá yín o, ẹ jẹ́ kó jú mi ṣe. wọ́n ní bọ́mọdé bá ṣubú awájú, wọ́n ní bàgbàlagbà bá ṣubú awẹ̀yìn, wọ́n lágàngán ṣubú fìrà ń bọ̀nù, wọ́n ló dífá fọ́rúnmìlà tó sí awo àìmọ̀kànmọ̀kàn tó lọ sí awo olú ẹlẹ́yẹ. wọ́n ní wọ́n pa àwọn Ọ̀rúnmìlà ni wọ́n ní pọ́ nítorí kíni ó ní ẹlẹ́yẹ kì í gbójú kó jẹwé amúyányán. wọ́n lérí wòrìṣà ẹnu ògbìn kì í ran gi, ẹnu ọmọ aráyé ò ní ran gbogbo wa o, gbogbo ẹnu aburú ọmọ aráyé kò ní ran èmi àti ẹ̀yin. ẹ rí ètò tí mo fẹ́ ṣàlàyé ní òní ó náà ní àwọn ètò tá à ń bá bọ̀ lórí ọ̀rọ̀ ìràwọ̀. àmọ́ àwọn tí a fẹ́ sọ̀rọ̀ nípa wọn lénìí ni gbogbo ẹ̀dá tí a bí ní April 20 sí May 20, àwọn ìràwọ̀ iyẹ̀pẹ̀ ilé alákọ̀ọ́kọ́ ìràwọ̀ iyẹ̀pẹ̀ ilé alákọ̀ọ́kọ́, àwọn ní tí a bí ní April 20 sí May 20, ìràwọ̀ iyẹ̀pẹ̀ ilé alákọ̀ọ́kọ́. ní ìgbà kan rí ní previous video wa mo ṣàlàyé nípa ìràwọ̀ iyẹ̀pẹ̀, mo kàn ṣàlàyé nípa nǹkan tó kó wọn jọ torí gbogbo ọ̀ràn iyẹ̀pẹ̀ náà ni wọ́n, gbogbo ọ̀ràn omi náà ni wọ́n, gbogbo ọ̀ràn atẹ́gùn ni wọ́n, gbogbo ọ̀ràn iná náà ni wọ́n, àmọ́ kàn yàtọ̀ síra wọn. àmọ́ àwọn nǹkan kan wà tó so wọ́n pọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́, gẹ́gẹ́ bí aṣọ, ìwà ń gbà mí ò so wọ́n pọ̀. àmọ́ àwọn nǹkan kan náà tó wà tó so wọ́n pọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ́tótó, àwọn ìràwọ̀ iyẹ̀pẹ̀ ilé mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fẹ́ràn rẹ̀ gidi, afínjú máa ń pọ̀ ní wọn dáadáa. ẹ̀wà rẹ̀ tá a fẹ́ sọ lẹ́ni ìràwọ̀ iyẹ̀pẹ̀ ilé alákọ̀ọ́kọ́ wọn la fẹ́ sọ̀rọ̀ nípa wọn láwọn ọmọ tá a bí ní April 20 sí May 20. wọ́n ní mo kí ìwọ ọkùnrin tàbí obìnrin tá a bí ní abẹ́ ìràwọ̀ yìí, mo kí ẹ dáadáa. wọ́n wá rí wọn ní gbogbo ọ̀nà tá a bí àwọn ìràwọ̀ yìí wọ́n jẹ́ ènìyàn jẹ́jẹ́, àmọ́ kinní kan wà ní ara wọn, wọ́n jẹ́ nìkan tó máa ń diwọ́ mọ́ nǹkan ní wọn bó ṣe yẹ lọ. àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n jẹ́ aláàánú, olùfọkàntán.
tí èèyàn lè bá ṣe púpọ̀. Tí a bá ń sọ̀rọ̀ nípa pé wọ́n jẹ́ èèyàn kan tí ó máa ń diwọ́ mọ́ nǹkan ní wọn bó ṣe yẹ lọ, òun náà ni pé iní tí mo ní, kíní yìí ti tèmi ni, mi ò ní fẹ́ lómi. Ká sọ̀rọ̀ nípa pé bóyá kí wọ́n ní nǹkan kan sí tó jẹ́ àṣírí kan, àti fílẹ̀ fún wọn máa nira díẹ̀. Àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n jẹ́ aláàánú o, wọ́n sì jẹ́ olùrànlọ́wọ́ téèyàn lè súnmọ́ dáadáa. Ẹ rí nínú ọ̀rọ̀ wọn náà ni pé wọ́n jẹ́ ọlọ́gbọ́n ènìyàn, wọ́n jẹ́ ọlọ́gbọ́n ènìyàn, ọlọ́gbọ́n ènìyàn ni wọ́n jó ní sùúrù ẹ̀dá, wọn kì í tètè bínú, wọ́n wá jẹ́ nìkan tó máa ń fẹ́ ìrẹ́pọ̀, wọn kì í fẹ́ wàhálà. Wọ́n jẹ́ nìkan tó máa ń fẹ́ ìrẹ́pọ̀ láàrin ara wọn, wọn kì í fẹ́ wàhálà láàrin àwọn ènìyàn. Ẹ wá rí ìràwọ̀ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. Wọ́n ní o fẹ́ràn àlàáfíà, ìrẹ́pọ̀ gidi láàrin àwọn ènìyàn. Bẹ́ẹ̀ sì ni ìwọ kì í sáà jẹ́ ẹnìkan tó máa ń gba ẹ̀gbẹ́ mọ́ra nítorí kó lè bá gain peace láàrin àwọn ènìyàn. Gbàgbé ọ̀pọ̀ ìgbà míì tó jẹ́ pé ìràwọ̀ yìí wọ́n máa ń fi ojú dìdìrí wò wọ́n. Ní àtàrà sùúrù tí wọ́n ní, wọ́n máa ń fi ojú arìndìn wọ́n máa fi ń wò wọ́n. Àmọ́ ṣé ibi bí ó ṣe wá rí yẹn o, ìbínú wọn ò dáa o. Tí wọ́n bá ń bínú, nǹkan tí wọ́n bá fẹ́ ṣe náà ni wọ́n ó ṣe. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ bá mú wọn tó, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ bá wọn tó, wọ́n wá lè ṣe tán kojú wọn wá ká. Àmọ́ nǹkan yẹn wọ́n á ṣe ló fi ń jẹ́ pé wọn ò gbọdọ̀ máa bínú. Ẹ wá rí nípa ìwà àti kádàrá wọn. Inú èyí tí a ti ń sọ bọ́ náà láti mú, a kàn lè fi àwọn nǹkan kan kún, àwọn nǹkan míì kún. Ìwà àti kádàrá àwọn ìràwọ̀ yìí, òun náà ni pé wọ́n jẹ́ nìkan tó máa ń diwọ́ mọ́ nǹkan ní púpọ̀. Bí ẹ jẹ́ kí n fi eléyìí mú bí àpèjúwe wa. Ogún bàbá mi ni, ogún bàbá mi ni, kò gbọdọ̀ bọ́ síta. Àmọ́ nígbà tí wọ́n bá diwọ́ mọ́ nǹkan ní tiẹ̀, báwo ló ṣe fẹ́ rí ogún abẹ́ ẹlòmíì gbà? Àlàyé tí mo kàn lè ṣe lórí ẹ̀ náà nìyẹn fún wa. Ẹ wá rí ìwà wọn kan tó tún dáa, òun náà ni pé wọ́n jẹ́ nìkan tó jẹ́ aláàánú, wọ́n lè fi last card wọn tọrẹ. Wọ́n kọ́ bí wọ́n sì máa ń tọrẹ. Tó bá yẹ pé olówó ni wọ́n kọ́ bí wọ́n sì máa ń náwó. Àmọ́ wọn kì í tètè ráàánú ìgbà padà. Ọ̀pọ̀ ìgbà míì ayé a máa kórìíra wọn, wọ́n máa ń kórìíra wọn. Láàárín àwọn ọ̀rẹ́ sì lọ̀tá máa ń pọ̀ sí jù. Láàárín àwọn ọ̀rẹ́ làwọn ọ̀tá máa ń pọ̀ sí jù. Ìgbà míì ò lè ṣe nǹkan tó jẹ́ pé wàá rí pé nǹkan tó ṣe yìí o, nǹkan tó dáa ni tí wọ́n náà mọ̀ pé ó dáa. Àmọ́ tó bá dọ́wọ́ àwọn bóyá ń sìn, o wà ní company kan ń ṣiṣẹ́ tàbí o jẹ́ teacher, o wá mú àdíà kan wá ládíà tó dáa, o take action lórí ẹ̀ tí wọ́n náà mọ̀ pé ó dáa o. Tó jẹ́ pé táwọn ẹlòmíràn náà bá mọ̀, táwọn bá rí, wọ́n sọ pé yes kíní yìí dáa. Àmọ́ tó bá present ẹ̀ sí àwọn tó tún jù ẹ lọ, wọ́n lè blame ẹ lórí ẹ̀. Wọ́n lè blame ẹ lórí ẹ̀. Jẹ́ nìkan tí ó wà straightforward lórí gbogbo nǹkan tó bá ń ṣe. Má máa ṣe báyìí pẹ̀lú àwọn ènìyàn. Kẹ́mi ẹ bá lè gùn. Ṣọ́ra láàárín àwọn ọ̀rẹ́ púpọ̀. Ṣọ́ra láàárín àwọn ọ̀rẹ́ púpọ̀. Tó bá jẹ́ nìkan tó máa ń ṣe fàájì, bóyá o máa mutí, o máa ń ṣe fàájì dáadáa, yé máa mu gbogbo nǹkan báyìí ní àárín àwọn ènìyàn, pàápàá jùlọ láàárín àwọn ọ̀rẹ́. Kán bá má fi májèlé sínú nǹkan tó mu. Ọ̀nà pọ̀ táwọn èèyàn fi ń fi, kò dìgbà tí wọ́n bá ṣe, tí wọ́n bá bu nǹkan sínú oúnjẹ téèyàn ń jẹ, kéèyàn tó jẹ májèlé o. Ọwọ́ ẹlòmíì lásán ò ká tó wà lọ́wọ́ ẹ̀ tó bá fi di nǹkan mú fún ẹ. Béèyàn bá mu kọ́lọ́run jẹ́ kéèyàn yè é. Ẹlòmíì sì wà tó jẹ́ pé tó bá kàn ti wo nǹkan tó gbé dání, ọmọ aráyé ò ní mú wa. Wọn ò ní mú èmi àti ẹ. Nínú ìwà àti kádàrá tí ó yẹ kó o ṣọ́ra fún,
òun náà ni pé owó tó bá hàn pé o máa yáyàn tó ò ní rí gbà padà má máa yáyàn, nítorí pé tó bá kó nǹkan sọ́wọ́ èèyàn o kì í tètè rí gbà padà. Àjọ dídá gan-an kọ́lọ̀ ń jẹ́ kó o máa rí gbà ni. Àjọ dídá kọ́lọ̀ ń jẹ́ kó o máa rí gbà padà. Gbogbo agbègbè tó bá wà o máa ń fẹ́ ìlọsíwájú, o dẹ̀ jẹ́ nìkan tó máa mú àdéhùn ṣẹ. Nínú ìwà àti kádàrá náà ni àwọn nǹkan tá a sọ yẹn. Ìwà léèbù rẹ̀. Lóòótọ́ o jẹ́ nìkan tí kì í bínú, o jẹ́ ẹ̀dá kan tí kì í bínú, àmọ́ ṣọ́ra fún ìbínú. Kò sẹ́dá tí kì í bínú o, ìwọ̀nba ṣọ́ra fún ìbínú. Tán bá ti bẹ́ ẹ wí jẹ́ kó tán síbẹ̀, nítorí pé kí ìbínú ẹ kó má ba iṣẹ́ tó ti ń ṣe bọ̀ láti ẹ̀yìn wá kó má bàjẹ́. Ìwọ tá a dẹ̀ tún sọ fún wọn pé ọ̀tá pọ̀ fún ẹ, tá a sọ pé ìgbà míì wọ́n máa ń kórìíra ẹ, tó bá tún wá ń bínú sọmọ pé ní gbogbo nǹkan yóò tún máa pọ̀ sí náà ni. Má má jẹ́ nìkan tó máa ń bínú. Ẹ rí i nípa kọ́lọ̀ aṣọ wíwọ̀. Gbogbo ìràwọ̀ pátá ló ní ọjọ́ kọ̀ọ̀kan, aṣọ kọ̀ọ̀kan tó yẹ kó máa wọ̀. A kàn ṣàdédé kàn kó sínú aṣọ pé èní Monday o, black ló máa wọ̀. Ìràwọ̀ mi lè wọ black kó bá wọn láàmú, ìràwọ̀ mi lè wọ̀ kó má bá wọn láàmú. Àmọ́ aṣọ kan wà tó yẹ pé main point ìràwọ̀ òun náà ni tó bá máa ń wọ aṣọ blue àti grey. Ẹ rí a ṣe àlàyé láti Monday sí Sunday ní oríṣiríṣi aṣọ tí a lè máa wọ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan fún ìràwọ̀ kọ̀ọ̀kan. A ṣàlàyé nínú ìwé àṣírí ìràwọ̀ ẹ̀dá wa tí ó wà ní títà báyìí. PDF la ṣe, ó wà ní títà. PDF ò ní a ṣe, a sì ta ní 5,000 naira. Àwọn tó bá ní email address tàbí ó ní WhatsApp ni a lè forward ẹ̀ sí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ra ìwé yìí. Ẹ wá rí ọ̀rọ̀ nípa ìyàwó. Nínú ìwé náà a ṣàlàyé àwọn ìyàwó tí wọ́n lè fẹ́, tí wọ́n lè tètè rọ́nà lọ. Torí ìràwọ̀ iyẹ̀pẹ̀ kí wọ́n jẹ́ nìkan tí ó mọ̀ ṣe ìwádìí nípa obìnrin dáadáa kan tó fẹ́ ìyàwó sílé, nítorí kán má bàa máa fẹ́ ìyàwó tí kì í pẹ́lẹ́ ọkọ. Ìràwọ̀ iyẹ̀pẹ̀ ilé alákọ̀ọ́kọ́ ó dàbí ìràwọ̀ iná ilé alákọ̀ọ́kọ́ ni. Ẹ gbọ́dọ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí ọkùnrin yín àtobìnrin yín kẹ́ tó máa gbé ọkọ sílé tàbí kẹ́ tó máa fẹ́ ìyàwó sílé, nítorí kẹ́ má bàa fẹ́ ọkọ tàbí ìyàwó tí kì í pẹ́lẹ́ ọkọ. Ṣé rí àwọn kìíní ìwọ̀nù ara wọn ni? Àmọ́ ẹni tó bá béèrè o lè yàn sọ fún. Nítorí pé mo jẹ́ ìràwọ̀ iyẹ̀pẹ̀, mo wá sọ pé nítorí pé eléyìí jẹ́ ìràwọ̀ omi. Ǹjẹ́ o mọ ìràwọ̀ omi ilé tó kọ́ jẹ́? Gbogbo omi ni ìràwọ̀ iyẹ̀pẹ̀ lè fẹ́ ni. Kì í ṣe gbogbo omi. Àwọn omi kan wà tó yẹ pé ó dáa fún ìràwọ̀ iyẹ̀pẹ̀. Àwọn omi kan wà tó yẹ pé kò wúlò fún ìràwọ̀ iyẹ̀pẹ̀ láti fẹ́. Tó bá lọ fẹ́ omi, ó lè jẹ́ pé ìràwọ̀ tiẹ̀ iyẹ̀pẹ̀ kó jẹ́ pé ó wúlò fún àǹfààní tó wúlò fún àwọn èèyàn. Kò sí iyẹ̀pẹ̀ tí ò wúlò fún àwọn èèyàn, bọ̀tí olúkálùkù ó yàtọ̀. Ẹ lè gbin iṣu sórí iyẹ̀pẹ̀ àmọ́ ṣe kó wú o. Bẹ́ẹ̀ ló ṣe rí. Olúkálùkù ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ la kó wọn sí. Ṣé tó wá rí kinní kan wà ńbẹ̀ tí obìnrin bá jẹ́ omi, tí ọkùnrin bá jẹ́ iyẹ̀pẹ̀, tó bá lọ pàdé omi bí omi olókun tàbí ọlọ́sà, ẹ̀yin ẹ wo bó ṣe tó. Ẹ jẹ́ ká fi lè ṣàpèjúwe. Ẹ bu omi sínú igbá, ẹ wá bu iyẹ̀pẹ̀, ẹ dà sínú omi. Ṣé rírú obìnrin bẹ́ẹ̀? Àkọ́kọ́ àwọn nǹkan kan yóò mọ̀ ṣe ní ọkọ tí ó mọ̀ dùn ọkọ yẹn. Though wọ́n wà compatible, wọ́n lè fẹ́ra wọn dáadáa o. Tá bá ń sọ̀rọ̀ nípa happiness in marriage wọn, ó wà okay. Compatibility of success, ó wà okay. Compatibility of sex, ó wà okay. Àti gbogbo àwọn nǹkan yòókù ó wà okay. Àmọ́ àwọn nǹkan kan wọ́n ṣẹlẹ̀ sí obìnrin tó bá jẹ́ omi, tọkùnrin wá jẹ́ iyẹ̀pẹ̀. Kí ni ó mọ̀ ṣẹlẹ̀ náà ni pé irú obìnrin bẹ́ẹ̀ yóò ní agídí. Gbogbo nǹkan tí ó mọ̀ ṣe yóò mọ̀ bàlágà, kó mọ̀
kó fẹ́ máa ṣe gàràgàrà lórí ọkọ ẹ̀, á máa ṣẹlẹ̀. Àmọ́ tí ọkùnrin bá lọ jẹ́ omi tí obìnrin bá ń jẹ́ iyẹ̀pẹ̀, ó mà dáa o, ó dáa gan, gbogbo ẹ̀ wọnú ara wọn ni. Àmọ́ sùúrù òun náà ni bàbá wa fún wọ ọkùnrin tó bá ti fẹ́rù obìnrin bẹ́ẹ̀ sílé, wàá máa ní sùúrù náà ni. Bó pẹ́ bóyá bí ewé bá pẹ́ lára ọṣẹ ó ń dọṣẹ náà ni. Ṣé ọ̀pọ̀lọpọ̀ wádìí dáadáa kó tó fẹ́ ìyàwó sílé tàbí kó tó ní ọkọ sílé? Ṣé ọ̀pọ̀lọpọ̀ wádìí dáadáa kó tó fẹ́ ìyàwó tàbí kó tó ní ọkọ sílé? Ìyẹn nípa ọ̀rọ̀ ìyàwó omi à ń sọ. Ẹ̀rí nínú ìwé àṣírí ìràwọ̀ ẹ̀dá a sọ̀rọ̀ nípa excuse me, a sọ̀rọ̀ nípa irú ìyàwó tí wọ́n lè fẹ́ pẹ̀lú percentage wọn. Olúkálùkù ló ní percentage. A lè sọ pé ìràwọ̀ omilé alákọ̀ọ́kọ́ tó bá fẹ́ ìràwọ̀ ìyẹ̀pẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́, percentage náà ní bóyá bí 95% nínú 100. Ṣé rí pé ìyẹn náà tó dáa? Mo fi ṣàpèjúwe ni o. Wọ́n á sọ pé nítorí pé ewé ń jẹ́ sọ̀rọ̀ nípa pé ìràwọ̀ ìyẹ̀pẹ̀ ilé alákọ̀ọ́kọ́ ó lè fẹ́ omilé alákọ̀ọ́kọ́. Ṣe ìwádìí dáadáa kó tó fẹ́ ìyàwó sílé, ẹ wá rí iṣẹ́ ṣíṣe. Ṣé rí ìràwọ̀ yìí, ìràwọ̀ ìyẹ̀pẹ̀, ṣé rí gbogbo nǹkan tí ìràwọ̀ yìí tó fi ní ìjù, kì í ṣe pé ó ní ìjù gbogbo ìràwọ̀ lọ, àmọ́ bá a ṣe dálé ayé nìyẹn, a máa gbé àwọn apá kan ga ju apá kan lọ. Òun náà ni ọ̀rọ̀ ìràwọ̀ yìí. Ìràwọ̀ ìyẹ̀pẹ̀, gbogbo nǹkan pátá tá à ń ṣe láyé orí ìyẹ̀pẹ̀ ni. Orí ìyẹ̀pẹ̀, gbogbo nǹkan tá à ń ṣe pátá orí ìyẹ̀pẹ̀ ni. Àwọn tá a bá ń sọ̀rọ̀ nípa àwa tá a jẹ́ atẹ́gùn àwa tá a jẹ́ atẹ́gùn, lóòótọ́ a sọ pé gbogbo nǹkan tá à ń ṣe láyé orí ìyẹ̀pẹ̀ ni. Àmọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa atẹ́gùn, ẹ̀rí bá atẹ́gùn ṣe ń gorí ìyẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ló ń lórí omi, bẹ́ẹ̀ ló tó ń lọ sókè, ó tó ń lọ all over the world. Òun náà ni ìràwọ̀ atẹ́gùn. So a gbé àwọn apá kan ga ju àwọn apá kọ̀ọ̀kan lọ ni. Atẹ́gùn all over the world, ìyẹ̀pẹ̀ náà all over the world, gbogbo ẹ̀ náà all over the world ni, bẹ́ẹ̀ tí olúkálùkù rìn jura wọn lọ. Ẹ wá rí ìyẹ̀pẹ̀ nítorí pé a dá ìyẹ̀pẹ̀ pé gbogbo nǹkan tá à ń ṣe pátá orí ìyẹ̀pẹ̀ la ti ń ṣe. Orí ìyẹ̀pẹ̀ la ti ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe pátá. À dáná orí ìyẹ̀pẹ̀, à gbin nǹkan orí ìyẹ̀pẹ̀, à romi orí ìyẹ̀pẹ̀, à ń tẹ̀lẹ̀ orí ìyẹ̀pẹ̀, à ń kọ́lé orí ìyẹ̀pẹ̀. Ẹ wá rí gbogbo nǹkan tí ìràwọ̀ yìí bá fẹ́ ṣe, tó bá fẹ́ ṣe láyé, pàápàá jùlọ nǹkan tó bá ti ń jọmọ́ nǹkan ìyẹ̀pẹ̀, ó mà dáa o. Bí ká ṣe building tech, architectural, bóyá àwọn nǹkan mìíràn tó yàtọ̀ sí àwọn nǹkan yìí bẹ̀ tó farajọ́, wọ́n ní ìdí ìjókòó kọ́ṣẹ́. Tí wọ́n bá ṣe doctor, ó dáa. Tí wọ́n bá ṣe doctor, ó dáa. A tún ṣàlàyé àwọn nǹkan mìíràn tó lè máa ṣe tó wà nínú ìwé àṣírí ìràwọ̀ ẹ̀dá wa tí a tà síta ní 5,000 naira. A lè send ẹ̀ sórí WhatsApp sí yín tàbí lórí email address yín lẹ́yìn ìgbà tí ẹ bá ti rà. Ìràwọ̀ ìyẹ̀pẹ̀ náà ni a sọ̀rọ̀ nípa lẹ́ni ní àwọn tá a bí ní April 20 sí May 20, tó jẹ́ ìràwọ̀ ìyẹ̀pẹ̀ ilé alákọ̀ọ́kọ́. Ilé alákọ̀ọ́kọ́, ìràwọ̀ ìyẹ̀pẹ̀ ilé alákọ̀ọ́kọ́. A kì í torí pé a bímọ sáyé lónìí, iṣẹ́ báyìí ni mò ń ṣe, ọmọ mi gbọ́dọ̀ ṣe. Ẹ má jẹ́ ká da ìgbésí ọmọ wa rú. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn onímọ̀, bóyá àfáà ni, bóyá wòlíì ni. Ẹ jẹ́ ká wá àkọsẹ̀jáyé wọn, bóyá àwọn babaláwo ni. Àkọsẹ̀jáyé ṣe kókó. Àkọsẹ̀jáyé ó ṣe pàtàkì. Wọ́n ní ẹ má jẹ́ ká wo aago aláago ṣiṣẹ́, nítorí pé ó ṣe télọ̀, kò rọ́wọ́ mú bẹ́ẹ̀, ó ní olójú ọmọ tiẹ̀ náà síbi télọ̀, ó ṣe rábàrábà, kò rójú tulé ayé rẹ̀. Kò bá dákẹ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí dáadáa kí a tó gbé ìgbésẹ̀ lórí àwọn nǹkan kan. Ọ̀rọ̀ mi kò jù báyìí lọ ní òní nípa ìràwọ̀ ìyẹ̀pẹ̀
ilé alákọ̀ọ́kọ́ ní àwọn ọmọ tá a bí ní April 20 sí May 20. Tó bá dìgbà míì a tún máa sọ̀rọ̀ nípa ìràwọ̀ iná ilé ẹlẹ́ẹ̀kejì, ìràwọ̀ atẹ́gùn ilé ẹlẹ́ẹ̀kejì, ìràwọ̀ iyẹ̀pẹ̀ ilé ẹlẹ́ẹ̀kejì, ìràwọ̀ omi ilé ẹlẹ́ẹ̀kejì ká tó wá bọ́ sí ilé ẹlẹ́ẹ̀kẹta. Sọ̀rọ̀ mi kò jù báyìí lọ ní òní. Tó bá dìgbà míì a tún máa mú tuntun míì wá.